أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسبحان الله حين تمسون وحين تصبحون، وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون، يخرج الحي من الميت ويخرج الميت من الحي، ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون. ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة، إن في ذلك لآيات لقوم يتفكرون. ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم، إن في ذلك لآيات للعالمين. ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله، إن في ذلك لآيات لقوم يسمعون. إن في ذلك لآيات لقوم يسمعون. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وأولئك هم المفلحون. صدق الله العظيم. ẹ jẹ́ agbọ́lọ̀ ń tóbi lẹ́ẹ̀kan sí i. a máa appreciate Wizkid jù báyìí lọ. ó di é ẹlòmíì ó tún dúró lórí gọ́tà yóò máa fẹ̀mí ara rẹ̀ ṣeré. àfa ni ó tagbada òun wo ti máa ń ṣeré mi ní mọ́ṣáláṣí mẹ́ẹ̀ ó sì kó sí gọ́tà dé ní aṣọ rẹ̀ ò tí ì mọ́. oye gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí ní sanwó ka Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀ gbà láàdá tẹ́ bá ṣe Allahu Akbar. àwọn tí wọ́n ti rẹ́ mọ́nu sàárè wọn ò lè ṣàṣekún sẹ́mọ́ ẹ̀ ṣe Allahu Akbar lẹ́ẹ̀kan náà. ẹ má máa bínú jàmá o, ẹ má máa bínú o. mo bínú kẹjà ń jò ní ó sì dìtìjú sí mi la. oye kọ̀ńdọ́tọ̀ yẹ kó fún mi lówó kò tè fún mi. ọ wá sọ èmi àtẹnìkan pọ̀ àtijọ́ yìí ní ti ń bílẹ̀ rẹ̀ pé fún mi lówó fún mi ń chẹ́ǹjì mi kò dá mi lóhùn. èmi náà wá rántí pé mo kó ẹ̀ṣẹ̀ máa lu ségèsì ọ̀la. àfà
lábá bọ́lẹ̀ ló bá so àpọ̀ ń bá yọ fìlà lórí ọ̀rọ̀ tí mo ń sọ yìí reality ni o mo ṣe ju fìlà lẹ̀ báyìí ní bá tẹ̀lé pẹ̀lú blow ìgbà tí mo fẹ́ mú un padà ni mo wá rántí pé èmi làbùkù kan kò kan bọ̀bọ̀ yẹn gbogbo ń tẹ́ bá ṣe tí ó bá dàbá máa má ṣe o a máa lọ síbi wáàsí nísìn wáàsí la fẹ́ lọ bẹ̀ sẹ́yìn tí mo ń sọ tó o bá ilé jàṣẹ́ ní ẹni lè di wàhálà ọlọ́run jọ yóò ṣàánú wa a máa gbọ́ wáàsí àkọ́kọ́